ìkà láyé, ìkà sí lọ́mọ ènìyàn. Bẹ́ẹ̀ bá ráyé, ẹ dákun ẹ sá fún wọn. Imú níkà kò sì já gbóòórùn àṣebí. Torí bí ìbá ṣe bẹ́ẹ̀ ni, àbá mọ̀ òṣìkà, àbá mọ̀ àwọn abínú ẹ̀dá. Ẹ wo arákùnrin tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí, òun gan-an làbá máa pè ní ọ̀dájú ọkọ. Ọ̀dájú ọkọ tó ṣekú pàyàwó ẹ̀ nífọ̀nàfọ̀nṣu. Àbí kéèyàn sì wò ṣùnṣùn kó mú hámà, èyí ń táwọn kápẹ́ńtà máa ń lò tí wọ́n fi ń gbá ìṣó wọnú igi, kó sì mú kó fi fọ́yàwó rẹ̀ lórí. Kó tó di wípé ẹlẹ́kọ̀ọ́ ọ̀run wá polówó okú tantantan fábìín náà. Azeez Bámigbóyè lórúkọ rẹ̀, ó sì jẹ́ ọmọ 31 years. Aáwọ̀ kékeré ló ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó ẹ̀ kó tó di wípé ó rán ọmọbìnrin náà lọ sọ́run àpàpàǹdodo ọ̀run àrèmábọ̀. Obìnrin tó sì jẹ́ wípé ó dúró tì ní nígbà ìṣòro, obìnrin tó dúró tì ní nígbà ìnira, obìnrin tó wà pẹ̀lú ẹni nígbà tá ń la àwọn àdójúkọ kan kọjá. Ṣé ikú ló yẹ ká wá fi sẹ̀san fúnrú obìnrin bẹ́ẹ̀? Òun mo ṣe pé ìkà láyé. Azeez Bámigbóyè ọ̀dájú ọkọ ni o. Ẹ wò ó, Gist Entertainment náà ni wọ́n ń pè bí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ dákun ẹ má ṣe mí ní ṣe méjì, ẹ máa bá mi click lórí subscribe button yẹn, ẹ like ẹ share fún gbogbo ayé kí wọ́n rí wípé ìkà lọ́mọ ádámọ̀. Tẹ́ ẹ bá ráyé, ẹ jẹ́ ká máa sá fún wọn. Tẹ́ ẹ bá ti wá gbọ́ fídíò yìí tán, ẹ máa bá mi drop comment yín sábẹ́ comment section fídíò yìí. Ìmú fídíò yẹn wá fún yín tẹ́ gbọ́rọ̀ lẹ́nu ọ̀dájú ọkọ tó ṣekú pàyàwó ẹ̀ lọ́jọ́ àìtí pé. Ẹ wò ó, ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í máa dùn lẹ́nu tèmi dáadáa. Ẹ jẹ́ mú fídíò yẹn wá fún yín kájọ wá fetí gbéyàwó ọ̀rọ̀. Ó mà ṣe o. Sọ̀rọ̀ sókè. Azeez Bámigbóyè. Azeez Bámigbóyè. Bámigbóyè. Ọmọ ìlú wo ni ẹ́? Ọmọ Abẹ́òkúta. Ọmọ Abẹ́òkúta. Ìwọ ti tó ọmọ ọdún mélòó báyìí? 31 years báyìí. 31 years. Kí nìdí tó fi ṣekú pa ìyàwó rẹ? Mi ò pa. Ohun tó ṣẹlẹ̀ ni pé lóru ló bá mi fa wàhálà, ó bọ́ mi bọ́lẹ̀ látòrí bẹ́ẹ̀dì. So ó dẹ̀ wọ́ mi bọ́lẹ̀ tó gá mi lọ́rùn mọ́lẹ̀. Èmi àti ẹ̀jọ́ ọdún drag. So àbùn tọ́wọ́ mi mú òun ni mo jẹ́ kí n fọmọ tó gbọ́n ìpínlẹ̀ fún nígbà yẹn. Kí ni ọwọ́ ẹ mú tó fọmọ lórí? Àmà tó wà níbi iṣẹ́. Àmà tó wà níbi iṣẹ́. Bẹ́ẹ̀ tá a fi rọ́ṣíà. Tẹ́ fi rọ́ṣíà. Bẹ́ẹ̀ Ó tó gbà ó tí àmà yìí ti wà lọ́wọ́ ẹ̀, àti kí ni ìwọ ń fi àmà ṣe inú ilé? a fi rọ́ṣíà yẹn lábẹ́. Ìwọ àti ìyàwó ẹ̀ ti fẹ́ra ó tọ́dún mélòó? Ó ti lé ní 5 years. Ó ti lé ní 5 years. Ọmọ mélòó ló bí fún ẹ? Kò tí ì bímọ fún Kò tí ì bímọ fún ẹ. mi. Bẹ́ẹ̀ Kí ni ìdí tí wọ́n fi ní accident tí ń bẹ̀lẹ̀? Báwo ló ṣe l'accident yìí? ń bọ́ látẹ́kọ̀ọ́ ni mo ní accident. Ò ń bọ̀ látẹ̀kọ̀ ló l'accident. Bẹ́ẹ̀ Ìgbà tó l'accident ìjà arábìnrin yìí fi ẹ́lẹ̀ rárá, kó kúrò nílé rẹ̀. kòkòrò ń bọ́ bẹ́ẹ̀. Ta ló dúró tì ẹ́ nílé ìwòsàn nígbà tí wọ́n ń tọ́jú ẹ lọ́wọ́? Òun àtàwọn àbúrò mi. Òun àtàwọn àbúrò ẹ. Irú ìyàwó wo gan ló ṣe fún? Mi ò tí ì san O ò tí ì sanwó orí ẹ̀. Jẹ́ ká ṣe báyìí, nǹkan kan ló máa fà á kó tó di wípé o lè sọ pé ìjà bẹ́lẹ̀ láàrin yẹn. Kí ni tó fàjà gangan? ṣẹ̀ṣẹ̀ máa bá mi fa wàhálà bẹ́ẹ̀. Ìjọ kan náà ló bá mi fa wàhálà tí ó gé mi lọ́wọ́ níbẹ̀. So tó bá dẹ̀ ti abẹ́ mi ò dẹ̀ kí n sọ̀rọ̀. Mi mọ ohun tó wá tún ṣẹlẹ̀ ní ìjẹta lẹ́yìn ìjẹrin ló ti bẹ̀rẹ̀. Lójú ti bẹ̀rẹ̀ sí ní bá mi fà.
kí ló bá ẹ fà, kí ni tẹ́jọ́ ń fà sọ̀rọ̀ àsìkò ọ̀rọ̀ lélẹ́yìí? ó ní owó òun tó wà lọ́wọ́ mi kí n mọ bí mo ṣe máa bóun wà bẹ́ẹ̀ ni kò sí wàhálà owó yá mi lówó owó kan ti pẹ́ bẹ́ẹ̀ ni kò sí wàhálà ń bẹ wà ìgbà tó wá di wípé ó di ọwọ́ oúnjẹ ta yẹn ló wá bẹ̀rẹ̀ ló tún wá bẹ̀rẹ̀ ó dẹ̀ gbà mọ́ ní àkótó tó lọ́wọ́ rọ̀lẹ́ ó bá mọ́ rìn nílé fẹjọ́ mi súnmọ́ yẹn ó dẹ̀ bá a sọ̀rọ̀ pé kó má bínú pé ká má jà nǹkan bẹ́ẹ̀ pé ká má jà ìṣòlú àwọn bẹ́ẹ̀ náà ti gbọ́ kó tó di kó dọwọ́ òun kó tó fẹsẹ̀ ifá mi jábọ́ lórí bẹ́ẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí ní bá mi fa tó gbin tó gbá mi lẹ́nu. kí ni ọ̀rọ̀ kan tó ń ṣẹlẹ̀ láàrin yín nípa yín pé bóyá obìnrin yìí ti ń fẹ́ ọkùnrin míì àbí bóyá ó ń yálè, kí ni tó lè sọ ń pa yín? gbàǹgbà tí mo kọ́kọ́ délé ó máa ń ṣe fídíò pọ̀ pẹ̀lú ọkùnrin tó ní ṣojú mi nínú ilé ní òwò tó máa ń ṣe fídíò pọ̀ tó máa ń kọ́ ọkùnrin so gbogbo mo dẹ̀ fẹjọ́ yẹn súnmọ́ mi ẹ̀ dẹ̀ bá sọ pé irú rọ́bìṣì wo nìyẹn ní ṣojú ọkọ ẹ̀ ló ṣe ń ṣe fídíò pọ̀ ní òwò ní iṣẹ́ ní kíní kan so ló ṣẹlẹ̀ nígbà yẹn ìgbà tí mọ́mí ẹ̀ dẹ̀ bá sọ orí pé ó stop díẹ̀. oṣù mélòó ló lò ní ilé ìwòsàn pẹ̀lú condition tó kọ́kọ́ wà yìí tẹ́lẹ̀? láti mọ accident. bẹ́ẹ̀ni. mo lò 9 months. 9 months. so obìnrin yìí dúró tì ẹ́ lásìkò yẹn? bẹ́ẹ̀ni náà ó dúró tì mí. kò dẹ̀yìn àlè nígbà yẹn àbí? ìgbà yẹn náà ni ìgbà táwa lọ hospital tí mo wà lọ hospital yẹn làwọn tó wọ́jọ́ máa ń sùn ní ibi tó ń sùn wọ́ọ̀dù yẹn máa ń sọ pé ó máa ń lọ ibi tó ń lọ sùn mi ò dẹ̀ kà kún gbogbo ìgbà yẹn. o ò ka mọ́ bẹ́ẹ̀ wọ́n ń sọ fún ẹ bọ̀ ó dúró tí ẹ̀ tó fi kúrò nílé ìwòsàn. nígbà tẹ́ wá délé kí nìdí tó fi wá rí ọ̀rọ̀ yẹn rò padà kó tó di pé ó bẹ́ sí jà láàrin? ó máa ń ṣe nígbà tí mo délé ó máa ń ṣe fídíò pọ̀ pẹ̀lú ọkùnrin ní ìṣojú mi nílé torí orí bẹ́ẹ̀dì lèmi ń sùn orí bẹ́ẹ̀dì kékeré nílẹ̀ ńlẹ̀ tí orí bá rẹ̀ ní ṣe àwọn máa rò pé mo ti sùn mánà ayọ̀ kí ló dé tó ń ṣe báyìí nǹkan kan lẹ́yìn so ojoojúmọ́ ó ráyìn ṣe ìyẹn kó tó di pé mo fẹjọ́ sùn mọ́ mi ní ẹ̀dá ìwà bá a sọ ọ̀rọ̀ burúkú wọn ṣe ẹni tí. nígbà tí wọ́n wá mú àmà tó fi là lórí obìnrin yìí condition wo ló wà báyìí? ó ti ń get better. ó ń get better bó ti ṣaláìsí? ó ti ṣaláìsí. ó ti kú. ìjọ mọ̀ pé obìnrin yẹn ti kú? sọ̀rọ̀ sókè. wọ́n sọ pé ó ti kú. àmọ́ nígbà tí wọ́n là mọ́ ẹ mélòó ló la ámà yìí mọ́ lórí? tó já mi lọ́rùn lọ mọ́lẹ̀ tí mo oṣù máma ni mo fọ́ ọmọ kó tó di kó fi mí lẹ̀ bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta sí. ìdájọ́ wo ló ń retí látọ̀dọ̀ ìjọba báyìí? sọ̀rọ̀ kí ìjọba síjú àánú wò ẹ́ lẹ́yìn tí obìnrin yìí tẹ̀ ti dolóògbé àbí? iṣẹ́ kí ni wọ́n ń ṣe gangan? mọ́tò ni mo wà. orúkọ ẹlẹ́ẹ̀kan sí? Azeez. ọmọ agboolé wo ni ẹ́? ọmọ Abẹ́òkúta. lágboolé wo lábẹ́òkúta? lágboolé wo lábẹ́òkúta? ọmọ sáìdì ṣàjẹ́ ni. kí lorúkọ bàbá rẹ? Àjàní. Àjàyí. Àjàní lágboolé wo yìí? ní ṣàjẹ́. ìjáwọn mọ̀lẹ́bí ẹ ti gbọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ṣé wọ́n ti yọjú sí ẹ? ọ̀nà bíbí lánàá pé wọ́n wá pẹ̀lú ẹni ọ́fíìsà tó wá bá mi ọjọ́ wà ń ta pẹ̀lú mi lọ́dọ̀ ọmọ ìyàwó mi. orúkọ ẹlẹ́ẹ̀kan sí? Azeez Damilóye. àbẹ́ ẹ̀ máa gbọ́ kọ́lọ́hún ọba mi kó ṣàánú wa ni ẹ má gbàgbé láti click lórí subscribe button kẹ̀dẹ̀ like ẹ share fún gbogbo ayé káwọn náà fi kọ́gbọ́n àmọ́ kí n tó máa bẹ́tò yìí lọ ẹ jẹ́ n kọ́kọ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọ̀gá mi pàtàkì bàbá mi aláwọ̀kọ́ṣe mi ni mẹ́tọ̀ mi ni bàbá Fásunlé Mákindé ọmọ ayé tí kò gbọdọ̀ pa ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe ni Ìṣọ̀lá Òpó ọmọ alábàájú pẹpẹ lórí igi ọmọ jẹun ò jẹ ọmọ ohun tí ń fi gba òkèlè tọ́bẹ̀ wò bàbá ẹ̀ ṣeun mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọkọ yín
òjòjò oníṣòwò kó mà nájà kòkòkò lára ọ̀tá yín yóò máa le. Wá rí fún gbogbo ẹ̀yin baálẹ̀ tẹ́ ẹ lóbìnrin lọ́ọ̀dẹ̀, ẹ̀kọ́ ńlá lélẹ́yìn náà yóò tún máa jẹ́ fún kó wá wa. Sórí tó o bá ti rí wípé obìnrin tí ń bẹ lọ́ọ̀dẹ̀ rẹ ó ti lẹ́sẹ̀ síta, ó ti lójú ń ta, ó ti nasẹ̀ síta, ṣe ní tí mò ń sọ yé yín, tó bá ti nálè àbó kófìrí pé yíyan lè tètè pariwo ẹ̀ síta, torí pé obìnrin tí ń bá yíyan lè bí ò bá parẹ́ yóò pọ̀pọ̀. In tí mo ṣàkíyèsí nínú ọ̀rọ̀ Azeez Bámigbóyè ni wípé ó ti kófìrí pé ìyàwó ẹ̀ máa ń pe ọkùnrin míì, àbí kó jẹ́ wípé wọ́n ti ń sọ fún un pé a ti ń rí ìyàwó ẹ̀ pẹ̀lẹ́ lòmíì tóun wá fi sínú tó dì í mọ́nú. Ṣé ẹ mọ̀ pé téèyàn bá sì ti ní ti ń gbé lọ́kàn, béèyàn ò bá rí tẹni wí tọkàn fún, ọkàn ò ní fúyẹ́. Gbogbo ohun tí di tó dì sínú tó dì síkùn ó jọ bí wípé òun ló fi ṣèwà wò kó tó di wípé obìnrin ẹ̀ ó papà jẹ́gbé Ọlọ́run lójijì. Ìyẹn mo fi sọ pé gbogbo baálé àbọ́kùnrin tó bá ti rí wípé ó ń kófìrí ìyàwó ẹ̀ tí ń lójú síta kó tètè pariwo ẹ̀ síta kó tó di wípé ẹnìkan pa ẹnìkan fẹ́nìkan. Ìrírí ayé kan ò ní tini títí kó tini pa, ẹ̀kọ́ ní fi ń kọ́yàn. Ẹ̀kọ́ wo lẹ́yìn náà rí kọ́ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Azeez Bámigbóyè yìí? Ó jẹ́ ẹ̀kọ́ méjì mẹ́ta àbẹ́yọ kan, ẹ̀yin náà rí kọ́. Ẹ bá mi drop ẹ̀ sínú comment section fídíò yìí fún gbogbo wa. Lágbára Ọlọ́run, ikú òjijì tó yáwọ́ kò ní pa mí, kò ní pẹ̀yìn náà lágbára lọ́wọ́ lọ. Ẹ má gbàgbé láti bá mi share kẹ̀dẹ̀ like kẹ̀dẹ̀ share kó délé kó dóko. Ẹ ṣé o bẹ́ẹ̀ ti wà pẹ̀lú wa.